alaikum warahmatullahi wabarakatuh. Mo kí ẹ̀yin àfáà yìí pátápátá. Ẹ̀yin àfáà tínú yín mọ́, tí ẹ fi tírà bà tèèyàn jẹ́. Mo kí yín. Bíbélì wípé ilékílé tí ẹ bá wọ̀, àbí ìletòkíletò kan tí ẹ̀yin bá dé, ẹ kí àwọn ọmọ àlàáfíà. Mo wá kí ẹ̀yin ọmọ àlàáfíà lónìí pé àlàáfíà fún yín, kálàáfíà náà kó jẹ́ tèmi náà padà. Mo kí ẹ̀yin ẹlẹ́sìn kẹta pé àbọrúbọyè bọ́ sísẹ. Ìbà lọ́wọ́ akọ́dá, ìbà lọ́wọ́ aṣẹ̀dá, ìbà lọ́wọ́ ẹ̀yin ìyá mi Ajíbọ́lá, kókòdò tí ń rún yànmùyànmù. Ìbà èṣù lápá kan, àti júbà Ọlọ́run àti júbà èèyàn. Ẹ jẹ́ ká júbà èṣù náà, torí ìránṣẹ́ kan náà lòun náà jẹ́. Èṣù, má ṣe mí, má ṣe ẹnìkankan. Ibi tó ti ń bọ̀, ibẹ̀ ni kó padà sí. Lẹ́pẹ́ yẹn ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá. Gbogbo ayé ò ní lù fún gbogbo wa jó. Táburú bá ń bẹ níwájú, àní bà. Tó bá ń bọ̀ lẹ́yìn, kò ní bá wa. Áyàn ò ní yán wa, ọ̀nà ò ní nà wá. Torí ẹni táyán bá yán, iná ń kú sí ojú iná. Mo kí wa nínú ọláyọ̀ pé ojú tẹ́ fi ń wò mí náà, kò ní fọ́ o. Ìran ayọ̀ lẹ máa fi ojú yín wò. Nǹkan ayọ̀ ẹ máa fi etí yín gbọ́. Ọjà tí ẹrù tí alábíamọ ò kí ń tú wò, wọn ò ní gbé wá ká wa mọ́lé. Ẹni tí ó ti bí, ọmọ rẹ̀ ò ní yàn kú. Ẹni tí ò tí ì bí, ọmọ alálùbáríkà Ọlọ́run á ṣe fún gbogbo wa. Tí mo mú wá fún wa lénìí, mo mú àgbo ìpá, fún ẹni tó bá sòpá. Kí là ń pè ní ìpá? Táwọn olóyìnbó ń pè ní, ẹ̀yin olóyìnbó ẹ̀ ń pè ní hernia, àbí? Kíní kan tó máa ń wú sáwọ ọkùnrin lábẹ́. Tẹ́pọ̀n kan ò wú jù kan lọ. Àlàmútamútamù ló ti yé yín, tí kàn ó ṣe tó jẹ́ pé ìdójútì gan ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí nǹkan yìí bá mú, kò ní lè bọ́ ara síta, kò ní lè bọ́ ara lẹ̀ láàrin àwọn ọkùnrin ẹgbẹ́ ẹ̀. Ẹlòmíì tí nǹkan yìí bá ń ṣe, ẹ má jẹ́ ká bá wa là á, ẹ má jẹ́ ká lọ sọ pé operation. Ẹ jẹ́ ká lo nǹkan táwọn bàbá wa ń lò nígbà wáṣẹ̀. Ẹ jẹ́ ká lò ó. Pẹ̀lú ògo Ọlọ́run, tá bá tẹra mọ́ àgbo yìí, fúnra nǹkan yìí ni ó máa yọ. Ẹ̀yin tí ẹ ti dá àwọn iṣẹ́ tí mo jù síta, tí ẹ ti dá wò, ẹ jẹ́rìí sí àwọn iṣẹ́ yìí, àwọn iṣẹ́ tí mo múlẹ̀. Torí pé èmi ò wá síta láti wá parọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ní tí ò yé wa, mo wá tàn mọ́lẹ̀ sí nípa ewé àti egbò. Ẹ̀yin bàbá mi nínú ilé, ẹ̀yin ìyá mi tí ẹ ń fi iṣẹ́ yìí ṣiṣẹ́, ẹ dákun, ẹ dáríjì mí pẹ̀lú àwọn iṣẹ́ tí mo ń fi lẹ̀, kó lè wúlò fún gbogbo wa náà ni. Lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ń pè mí, tí wọ́n ní àṣírí tí mo ń fi lẹ̀, pé nǹkan tí lóòótọ́ nǹkan tí àwọn bàbá wa fi ń jẹun ni. Àmọ́ nǹkan tí mo bá mọ̀, tí n bá fi mẹ́lòmíì, kò dáa. Torí pé a kì í júbà fàràsínú kú. Ìwọ olóògùn, àfáà ni o jẹ́ ni, pásítọ̀ yẹn ni. Ìwọ àfáà tó wá ń tọ́jú kúndí sílé, tó wá lọ́mọ kan ní ó jogún ẹ̀. Tọ́mọ yẹn ò bá yà sí díẹ̀ ńkọ́? Ìwọ babaláwo tó wá kọ òògùn tó ń kọ sínú ìwé tí ò pé, kò dáa. Àwọn tí nǹkan yìí wúlò fún, ẹ jẹ́ ká fún wọn kán jàǹfààní ẹ̀, kán sì máa fi àdúrà ràn wá lọ́wọ́.
Fún ẹni tí ó bá ní ìpá, ẹ̀wọ̀n tó wà lọ́wọ́ mi, ewé bomubomu náà ni ó wà ní ọwọ́ mi. Ẹ jẹ́ ká lọ wá egbò bomubomu àti egbò aparun. Fún ẹni tó bá ní ìpá ni o. Àti egbò ata. Ẹ jẹ́ ká sè é, omikan la fi sè é. Egbò bomubomu, egbò ata, wá lọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ lè fẹ́ ra egbò ata àti egbò aparun. Tó ti yé yín? Egbò aparun, egbò aparun àti egbò ewé tí ó wà lọ́wọ́ mi, ewé atorin. Ewé atorin yìí, egbò atorin, òun ni a máa lọ wá pẹ̀lú ẹ̀. Ṣé ẹ̀ ń kọ́lẹ̀? Ẹ dákun ẹ máa kọ́lẹ̀. Tẹ́bí àti wá ń kọ́ yẹn, ẹ máa share ẹ̀ fún àwọn tó need ẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nínú ilé tí nǹkan yìí ń ṣe, táwọn yìí ń bájà, tó jẹ́ pé wọ́n ti náwó tí kinní yìí ò lọ. Ẹ jẹ́ ká ran àwọn èèyàn lọ́wọ́, k'Ọlọ́run náà kó lè ràn wá lọ́wọ́. Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ o. Àdúrà wa yóò gbà. Àdúrà wa ó gbà. Ẹnu ọpẹ́ wa ò ní kan. Egbò bomubomu, egbò atorin, egbò atorin, egbò ata, tí ẹ̀ ń kọ́lẹ̀, àti egbò aparun. Kí ni wọ́n ń pè ní aparun náà ni àwọn kan ń pè ní àlọ́yè. Àlọ́yè, òun ni wọ́n ń pè ní aparun. Àwọn olóyìnbó ń pè ní bamboo. Egbò ẹ̀ jẹ́ ká wà á. Egbò bomubomu, egbò atorin, egbò ata. Ẹ jẹ́ ká kó egbò bíi mẹ́rẹ̀ẹ̀rin papọ̀. Egbò mẹ́rẹ̀ẹ̀rin, ẹ jẹ́ ká kó papọ̀. Láti kó papọ̀, ẹ jẹ́ ká fi omi dùn tí a mọ̀ sí omikan. Ẹ jẹ́ ká fi sè é. Tí bá ti wá sè tán, ẹni tí nǹkan yìí ń ṣe, ẹ̀ẹ̀mẹ́ta ni yóò máa mú ní àárọ̀. Iṣẹ́ tí mo fi kalẹ̀ yìí, iṣẹ́ tá a ti dánwò ni. Tó jẹ́ pé ìgbà tá mo ṣe àgbo yìí fún èèyàn, ẹni yẹn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run látara àgbo yìí. Babaláwo ló bá jẹ́ ni, oníṣègùn ni ẹni, pásítọ̀ ni ẹni àbí àáfàá wòlíì. Dákun, bá mi share àṣẹ yìí, kó má jẹ́ pé ìwọ nìkan ni wàá jàǹfààní ẹ̀, kó lè jẹ́ fún ẹbí dán. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nínú ilé tí àrùn yìí ń bájà, tó jẹ́ pé wọn ò lè bọ́ra lẹ̀ láàrin àwọn ẹgbẹ́. Kò jù báyẹn lọ. Ìyẹn fún ìpákè. Ìpá, kò jù báyẹn lọ fún ìpá. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share fídíò yìí, gbogbo àwọn program tí mò ń ṣe. Ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, mo kí yín o. Ìfẹ́ tẹ́ ẹ ní sí mi, tẹ́ ẹ fi ń wò mí ní gbogbo ìgbà, Ọlọ́run á túbọ̀ nífẹ̀ẹ́ yín náà. Ọlọ́run nípa náà fẹ́. Ìran ayọ̀ ẹ máa fi ojú yín wò. Etí ayọ̀, nǹkan ayọ̀, ìró ayọ̀ ẹ máa fi etí yín gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti ń fún mi lẹ́bùn, ẹ̀yin tí ẹ fún mi lẹ́bùn. Ọwọ́ afúnni òkè òkè ló máa ń gbé. Ẹ pé ẹ̀yin ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Azeez Abolade. Tó bá dìgbà míì, a tún mú ilé tó tún yàtọ̀ sí ilé ìwá. Ire o. Ó dìgbà kan náà.